A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ ọ̀rọ̀ àkọ́kọ́ fún àyájọ́ ìjọba tiwantiwa. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó kí ará ìlú fún ìgbésẹ̀ láti gba orílẹ̀-èdè kúrò lọ́wọ́ ìjọba ológun sí ìjọba tiwantiwa. Ó ní àwọn akọni ìṣáájú fi ara jìn fún àǹfààní tí à ń jẹ ìgbáládùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè. Pàápàá jùlọ, ìdìbò ọdún yìí ṣe àfihàn wípé ìjọba tiwantiwa ṣì wà láàyè. Tinubu ní ẹwà rẹ̀ ni pé ẹni tó ní ìjákulẹ̀ nínú ètò ìdìbò lónìí lè gbégbá orókè lọ́la. Ó tẹ̀síwájú wípé bí òní ṣe jẹ́ àyájọ́ pàtàkì nínú ìtàn orílẹ̀-èdè, a ó máa ṣe ìrántí aláìlópin ọjọ́ ọ̀la tí yóò túbọ̀ máa gbòòrò sí i láti ìran dé ìran, láì gbàgbé wípé ìjọba yìí jẹ́ ìjọba àfagbáragbà. Tinubu ní kí a má sì ṣe gbàgbé iṣẹ́ takuntakun olóyè MKO Abiola tí ó fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ fún ìjọba tiwantiwa gẹ́gẹ́ bí ó ti ṣe àfihàn rẹ̀ títí dójú ikú. Ààrẹ ní bákan náà la ó máa ṣe ìrántí àwọn akọni bíi Kudirat Abiola aya MKO Abiola tí wọ́n pa látàrí èròǹgbà rẹ̀ àti jà fún ará ìlú. Pa Alfred Rilwan àti ajagunfẹ̀yìntì Shehu Musa Yar'Adua, wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ fún ìgbádùn wa tòní. Ó wáá rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ìfarajìn fún ìgbà díẹ̀ fún ìdàgbàsókè ilẹ̀ wa nítorí ìjọba òun yóò dá a padà pẹ̀lú ìpèsè ohun amáyédẹrùn bíi ètò ẹ̀kọ́, iná tó dúró déédéé, ètò ìlera àti àwọn ohun amáyédẹrùn mìíràn tí yóò mú ìgbé ayé ìrọ̀rùn wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wá láti ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti fi agbára gba ìwé ìrìnnà gómìnà àṣẹ̀ṣẹ̀yọ nípò fún báǹkì àgbà CBN Godwin Emefiele. Bákan náà ni àhesọ jẹ jáde wípé ó ṣeé ṣe kí wọ́n lọ yẹ ilé àti ọ́fíìsì rẹ̀ wò láàrin ọ̀sẹ̀ yìí. Lẹ́yìn ìyọnípò rẹ̀ tó wáyé ní Ọjọ́bọ̀ látàrí ìwádìí iṣẹ́ rẹ̀ àti ìṣèwádìí ètò ìṣúná orílẹ̀-èdè tó ń lọ lọ́wọ́ ni àjọ DSS ṣe fi ọwọ́ ṣìkún òfin mú un. Lẹ́yìn náà ni wọ́n gbé e fò lọ sí ìlú Àbújá ní ọjọ́ Àbámẹ́ta. Agbẹnusọ fún àjọ DSS Peter Afunanya nínú àtẹ̀jáde rẹ̀ sọ wípé Emefiele ti wà ní àhámọ́ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ìwádìí sì jẹ́ kó di mímọ̀ wípé àjọ náà gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà Emefiele gẹ́gẹ́ bí ìlànà fún ìwádìí. Bákan náà ni wọn yóò ṣe ìwádìí sí ilé àti ọ́fíìsì rẹ̀ fún àwọn ìwé ẹ̀rí tí ó lè ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí bí ó ṣe darí iléeṣẹ́ CBN. Wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn onípò ńlá mìíràn ní CBN fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò kí wọ́n sì ṣe àgbéyẹ̀wò ẹ̀sùn ìbáṣepọ̀ Emefiele pẹ̀lú agbésùmọ̀mí àti ìṣòwò kúmọkùmọ tí wọ́n fi kàn án síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òní ni ayẹyẹ 30 ọdún fún ìfagilé ètò ìdìbò tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rí gẹ́gẹ́ bí ètò ìdìbò tí kò ní àbàwọ́n kankan nínú tí ó wáyé ní ọjọ́ Kejìlá oṣù kẹfà ọdún 1993. Ìdìbò tí a gbọ́ wípé Odunje dupò ààrẹ lábẹ́ òṣèlú Social Democratic Party SDP olóògbé Moshood Kashimawo Abiola jẹ́ olúborí nínú rẹ̀, ṣùgbọ́n tí ìjọba ológun ajagunfẹ̀yìntì Ibrahim Badamasi Babangida fagilé. Ohun tí ó jẹ́ kí ayẹyẹ ọjọ́ òní jẹ́ àrà ọ̀tọ̀ ni wípé lára àwọn tí ó jà fitafita fún ìbò MKO ni Ààrẹ Bọ́lá Tinubu tí ó jẹ́ olùgbàlejò àgbà chief host. Láti ọdún 1999 tí orílẹ̀-èdè Nàìjíríà ti padà sí ìjọba tiwantiwa, kò sí ẹnìkankan nínú àwọn ajìjàǹgbara fún ìjọba tiwantiwa tó ní àǹfààní láti darí ìjọba Nàìjíríà. Ṣùgbọ́n Tinubu tí ó jẹ́ alátìlẹyìn fún àjọ ajìjàǹgbara fún ìjọba tiwantiwa National Democratic Coalition (NADECO) ni ààrẹ lọ́jọ́ tòní. Tinubu ni ẹni àkọ́kọ́
tí yóò kéde June 12 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fún àyájọ́ ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí gómìnà. Òun náà sì ni ó gbé ìgbésẹ̀ tí ààrẹ àná Muhammadu Buhari fi kéde ìsinmi gbogboògbò fún ìrántí Abíọ́lá ní ọdún 2017. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ààrẹ àná fún àjọ NUPENG, Frank Koko sọ wípé Tinubu tí í ṣe ọ̀kan lára ajìjàǹgbara fún ìjọba tiwantiwa. Àwọn ará ìlú ṣì ń retí kí ó mú ìlérí ìrètí ọjọ́ ọ̀la tí Abíọ́lá pinnu fún ará ìlú ṣẹ. Ó ní ojú gbogbo wà lára Tinubu láti mú orílẹ̀-èdè padà sí ipa ìṣọ̀kan, ìfọkàntán àti ìpinnu tí June 12, 1993 ṣe àfihàn rẹ̀ tí gbogbo ọmọ orílẹ̀-èdè sì jà fún ìmúṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti gbóríyìn fún olúborí nínú ìdìbò ààrẹ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993, olóyè MKO Abíọ́lá. Ó ṣe àpèjúwe olóògbé tí ikú rẹ̀ mú ìfura dání gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìjọba tiwantiwa. Tinubu ní òun mọ ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo ti dá sílẹ̀. Ìjọba òun sì ṣetán láti rọ́pò rẹ̀ pẹ̀lú ṣíṣe àgbékalẹ̀ ohun amáyédẹrùn bíi ètò ẹ̀kọ́, iná tó dúró déédéé, ilé ìwòsàn àti àwọn ohun mèremère mìíràn tí yóò mú ìgbésí ayé ìrọ̀rùn bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu tẹ̀síwájú wípé ìrora yìí fún ìgbà díẹ̀ ni láti gba ilẹ̀ wa kúrò nínú ìjákulẹ̀. Nínú ọ̀rọ̀ lẹ́yìn ìyànsípò tí ó wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún ni Tinubu ti sọ wípé ẹ̀kúnwó epo kò lè mú ìdàgbàsókè bá ilẹ̀ wa, nítorí ìdí èyí ó ní láti kúrò. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn ìkéde Tinubu yìí, ọ̀wọ́ngógó epo bẹ̀rẹ̀ tí jálẹ̀ epo sì fò lọ sókè láti náírà 195 naira sí náírà 537 naira káàkiri orílẹ̀-èdè. Nígbà tí ó ń sọ̀rọ̀, Tinubu ṣe àpèjúwe àbádòfin tí ó bu ọwọ́ lù ní ọjọ́ kẹjọ oṣù yìí lórí ìfẹ̀yìntì ẹ̀ka ìdájọ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára òfin ìrọ̀rùn tí òun ń pèrò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Bákan náà, gómìnà àná fún ìpínlẹ̀ Zamfara, Bello Matawalle, ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti àwọn àjọ aláàbò kó kúrò ní ilé rẹ̀ méjèèjì tí ó wà ní Gòso àti Maradun ni òun ti rà kí òun tó di gómìnà. Matawalle ń sọ̀rọ̀ lórí bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti ọlọ́pàá pẹ̀lú àjọ aláàbò mìíràn ṣe ya wọ ilé rẹ̀ ní ọjọ́ Ẹtì tí ó kọjá. Iléeṣẹ́ amóhùnmáwòrán Channels ṣe àfihàn bí àwọn wọ̀nyí ṣe ya wọ ọgbà ilé rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kó ọkọ̀ rẹ̀ jáde. Lórí ẹ̀rọ amóhùnmáwòrán BBC ní èdè Haúsá ní ọjọ́ Àbámẹ́ta ni Matawalle fi ẹ̀sùn kan àwọn àjọ aláàbò wọ̀nyí wípé wọ́n ja ìyàwó àti àwọn ọmọ òun lólè, aṣọ àti àwọn ohun ìní mìíràn. Ó ní wọn kò fún òun ní ìwé àṣẹ ilé-ẹjọ́ síwájú ìgbésẹ̀ yìí. Matawalle ní òun ti wà nínú òwò ọkọ̀ ọjọ́ pẹ́. Orílẹ̀-èdè Amẹ́ríkà ni òun sì ti ra ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ wọ̀nyí kí òun tó di gómìnà. Pàápàá jùlọ, àwọn ọkọ̀ tí àwọn alátìlẹ́yìn fi ta òun lọ́rẹ tí ó ní àwòrán òun àti ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n kó kúrò ní ilé rẹ̀ ní Maradun. Láfikún, ó ní ohun tí ó ya òun lẹ́nu jù ni wípé wọ́n ní ọkọ̀ ìjọba ní àwọn ọkọ̀ wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Agbámọ̀fin Fẹ́mi Fálànà ti gba àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní ìmọ̀ràn láti gbé ẹjọ́ gómìnà àṣẹ̀ṣẹ̀yọnípò fún báǹkì àgbà CBN Godwin Emefiele lọ sí àkàtà àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fún ìtẹ̀síwájú nínú ìwádìí. Ó ní DSS kò ní agbára láti ṣe ìwádìí tó ní í ṣe pẹ̀lú ìṣòwò ìlú kúmọkùmọ àti àwọn ẹ̀sùn ìṣúnná owó mìíràn. Ó fi kún un wípé àjọ tó ní agbára òfin láti ṣe irúfẹ́ ìwádìí bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n jọ̀wọ́ Emefiele fún. Emefiele ní ààrẹ Bọ́lá Tinubu yọ nípò ní ọjọ́ Ẹtì tí ó kọjá
tí àjọ DSS sì fi ọwọ́ ṣìkún òfin gbé e ní ọjọ́ àbámẹ́ta. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.